níbi òní òun fún wa ní 1 million òun fún wa 500,000 òun fún wa 200,000 gbogbo owó tẹ̀ ń fún wa yìí náà bẹ́yìn bá ti lọ tán mọ́ tán fowó yẹn ṣe ǹjẹ́ ṣé ń tẹ́ ẹ sọ yẹn náà ni wọ́n ń ná fún ni torí pé ẹni tó ránṣẹ́ Ọlọ́hun lọ́wọ́ lẹni tó yá sí pé ní tó ṣe kalẹ̀ yóò jẹ́ àǹfààní nǹkan yẹn lópin ìgbà tó bá ń bẹ láyé yóò tún jẹ́ àǹfààní nǹkan yẹn nígbà tí ò bá sí láyé mọ́ ẹni tó ránṣẹ́ Ọlọ́hun lọ́wọ́ nù. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olówó wa ní Islam ẹ dákun ẹ bá wa ṣí àwọ̀ yìí déwájú wọn gbogbo ẹni tí ọwọ́ yìí bá ti déwájú ẹ bá wa ṣí àwọ̀ ẹ̀ káàkiri. Ọ̀nà wo la lè gbà láti fi ránṣẹ́ Ọlọ́hun lọ́wọ́ tá pẹ̀lú ẹni tí ó yá sí pé yóò jèrè rẹ̀ láyé nígbà tá a bá tún dàgbàdàgbà tá a lọ tán yóò tún pẹ̀lú ẹni tí yóò máa jèrè lọ́dọ̀ Ọlọ́hun ẹni tó ránṣẹ́ Ọlọ́hun lọ́wọ́ nù. Tí wàhálà tó ṣe ìránṣẹ́ Ọlọ́hun lọ́wọ́ tí wọ́n pè é fún yẹn tó mọ máa ẹ̀ sì tì lọ títí láéláé yẹn ni Ànábì sallam sọ fún wa pé gbogbo ilé gbọ́dọ̀ ní sọ́dákọ́tún jàríyà ní tí ó máa lọ tí ó máa bọ̀ tí ó máa jẹ́ ìwọ́ọ̀dù fún yín. Ẹ wo ara tí Abíọ́lá ń tó nígbà ayé wọn gbogbo tí wọ́n ṣàánú tó pọ̀ gbogbo nǹkan ni wọ́n ṣe nípa Islam gbogbo tó wá fi sílẹ̀ yìí pátá èyí tó yá sí pé yóò máa jẹ́ ìwọ́ọ̀dù fún wọn lọ́dọ̀ Ọlọ́run orí ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ sábẹ́òkúta yẹn ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ sábẹ́òkúta yẹn òun ni ó máa jẹ́ ìwọ́ọ̀dù fún wọn lásìkò tó wọn wà lọ́dọ̀ Ọlọ́run báyìí tó yá sí pé wọn ní ìyẹn ńlẹ̀ ni torí pé gbogbo ohun tí èèyàn bá ṣe kalẹ̀ bí o ṣe sàárà kan ó ní time tí sàárà yẹn tí ó máa stop pé mo fẹ́ ṣe sàárà fún bàbá àti ìyá mi ó ní time tí ó stop ṣùgbọ́n tó máa lọ títí láéláé ọmọ wọn ti ṣe sàárà wọn ti ṣe sàárà ṣùgbọ́n tó máa lọ títí láéláé gbogbo àwa mùsùlùmí la gbọ́dọ̀ ní especially ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olówó wa ní Islam la gbọ́dọ̀ ní nínú ẹ̀ la fẹ́ sọ fúnra wa yìí nínú àwọn nǹkan tó yẹ pé lè ṣe tẹ́yìn náà ní fi jèrè pẹ̀lú àwọn almuhajiruna àti àwọn ansọ́rù tí wọ́n tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n tẹ̀lé ànábì láti ìlú Mẹ́kà àwọn almuhajirun tí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú ànábì ìlú Madina nígbà tó dé ìlú Madina ni wọ́n pàdé àwọn ansọ́rù ńbẹ̀ ohun ládá tẹ́lẹ̀ wọ́n fún àwọn tá a sọ yìí gbogbo ẹ̀yin tí ẹ bá gbọ́n tá a fẹ́ sọ yìí yé tẹ́ sì ṣiṣẹ́ tọ̀ dédé ládá tọ́lọ̀ wọ́n fún wọn lọ́lọ́wọ́n fẹ́ yìí náà wà ní ìdójọ́ kìí yẹ wa. A'udhu billahi minash shaitanir rajim. Ká tó sọ̀rọ̀ Al-Qur'an kí ni iṣẹ́ náà tí wá sí pé ẹlẹ́tọ̀ọ́ láti ṣe ẹ wo gbogbo àwọn ilé ẹ̀kọ́ tọlọ́run tí wọ́n ti ń kọ́ ẹ̀sìn tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún wa èyí táwọn kan sọ wípé àfa àkáfà lọ kọ́ṣẹ́ àfa ò níṣẹ́ ṣe ní ẹkùn yànnà náà wọ̀ yẹn lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá ní àwọn àfáà tí wọ́n ń kọ́ wọn ọmọ lẹ́sìn tí wọ́n ń kọ́ ọmọ ní kíw tí wọ́n ń ṣàlàyé Ọlọ́run fún wọn kọlọ̀kọ́ṣẹ́ ta ló fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún wa ẹ̀sìn máa kú ni ilé kíw ta ti ń kọ́ wọn kíw yìí náà ti ń ṣàlàyé ẹ̀sìn fún wọn Ọlọ́run ní kẹṣẹ báyìí eléyìí ló dánú Islam eléyìí ni ò dánú Islam Ànábì sọ báyìí ilé kíw ló ti ń ṣàlàyé rẹ̀ fún wọn ẹwọ́n ní ká ti ilé kíw ká lọ́ọ̀kì ilé kíw ká lọ kọ́ṣẹ́ ṣùgbọ́n àwọn tó máa ń jáde ń bẹ̀ láàmà sọ fún pé bó ṣe jáde yìí wọ́n tó bá lágbára àti dálé ẹ̀kọ́ kalẹ̀ wọ́n lọ kọ́ṣẹ́ mọ́ ètò òkè àbí kó lọ kàwé wọ yunifásitì kó lọ kàwé mọ́ kéwú tó ké àwọn tó yẹ ká máa sọ fún wọn nìyẹn má jókòó ti pé Ọlọ́run fẹ́ mú wa lọ kàwé àbí kó lọ kọ́ṣẹ́ mọ́ kéwú rẹ̀ kì í ṣe àwọn tí wọ́n ń pọ̀ wọ́n kéwú tí wọ́n dá lé kíw kalẹ̀ ẹ̀wọ́n ní ká ti lé kíw kalẹ̀ ọkọ́ṣẹ́ nígbà tó yẹ sí pé àwọn ìjọba náà dá sí wa ni ìyí tí àwọn ìjọba gbọ́dọ̀ dá sí ni ìjọba gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n gbọ́dọ̀ dá sí nílẹ̀ Haúsá wọ́n ń dá sí ìyẹn ni wàhálà ò ṣe sí lọ́dọ̀ tí wọ́n nípa ọ̀rọ̀ ẹ̀sìn wàhálà ò sí lọ́dọ̀ wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní tí yẹ sí pé gọ́ọ̀mẹ̀ntì wa gbọ́dọ̀ dá sí bó ṣe ń dá sí àwọn western education
tí wọ́n ń fún wọn ní sálárì lóṣooṣù bẹ́ẹ̀ náà ló jẹ́ kí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa náà máa dá sí Arabic education kó máa fún àwọn tíṣà abẹ ní owó lóṣooṣù ló máa jẹ́ kí ẹ̀mí àwọn àáfàá balẹ̀ kódà àwọn tí wọ́n yá sí pé wọ́n jáde ní kí wọ́n fẹ́ ṣẹ́gun ọ̀hún náà gbọ́n dúró kà sálárì ń wá lóṣooṣù ẹ jẹ́ ń dúró èmi náà ẹ fún mi mọ́ dáa fún mi subject kan kí n máa kọ́ wọn mọ́ yìí mo kọ̀ mí náà lọ sọ́dọ̀ ìjọba ìyẹn la fẹ́ pẹ̀ ẹ̀yin olówó wa ṣàkíyèsí rẹ̀ kẹ́ ẹ gbìyànjú láti ṣiṣẹ́ tọ́ láti lọ sílé àwọn ilé ẹ̀kọ́ ńláńlá tí wọ́n kọ́ tó ní bíúdì tó ń ṣe àwọn ẹlẹ́gbẹ̀ẹ́lé tó ní bíúdì tó sì ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹ gbìyànjú láti lọ síbẹ̀ tí ẹ bá débẹ̀ ẹ ṣiṣẹ́ Ọlọ́run ń bẹ̀ kí ni iṣẹ́ Ọlọ́run tẹ́ ṣe ń bẹ̀ òun ní wípé tíṣà 3 ló lágbára tíṣà 4 ló lágbára láti máa san wọn lóṣooṣù èyí tí a sọ yìí kò ní tí wọ́n sì pé kò ní kú láéláé ni o nígbà tó bá lọ tán nǹkan yẹn tó bá ní tún kọ̀ntínú náà ẹ̀rí tí àwọn ti ìjọba wa yìí náà bí ìjọba bá kó ń bẹ̀ bí ìjọba mi bá débẹ̀ yóò ti dá sí àwọn western education ni salary wọn stop ó lọ títí láéláé ni. àbí tó bá tún rìtáyà gan wọ́n tún máa dá sí wọ́n máa gba pension wọ́n máa dá sínú ayé rẹ̀ gbogbo ìyẹn ní kẹ́yìn náà ṣe ẹ̀yin olówó wa tọ́lọ́run bù lówó ní Islam yìí ṣe káàkiri máa pè yín sóde nìkan mo fún yín 1 million kó dé máa lọ ilé ẹ̀kọ́ yìí máa san tíṣà 3 àtàyà ọmọ nìkan títí tí a yóò fi parí ní màá san tẹ́mi bá tún dàgbàdàgbà tí mo lọ tán ń sọ fún ọmọ mi pé owó oṣù tíṣà 3 yìí kò gbọdọ̀ yẹ ẹ máa san lára reward tó wú àwọn tó bá ṣe bẹ́ẹ̀ lára reward tí wọ́n máa gbà lọ́dọ̀ Ọlọ́run ni òun làwọn al-muhajiruna àti ansọ́rù ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ìsìláàmù ò fi kú làwọn fi dé bá ìsìláàmù lẹ́yìn sí pé ṣe làwọn náà lọ kọ́ṣẹ́ ń jẹ́ náà ní àní dé bá ìsìláàmù ìyẹn ní ta fẹ́ sọ fún ẹ̀yin tẹ́ jẹ́ olówó wa nínú ìsìláàmù àtàwọn tó yá sí pé Ọlọ́run tún bò láṣìírí táwọn náà lágbára àti ṣe gbogbo àwọn ilé ẹ̀kọ́ ńláńlá lọ́bẹ̀ tíṣà 3 tíṣà 4 tíṣà 5 pé èmi náà fẹ́ gbìyànjú láti gbìyànjú ṣe san sálárì àwọn tíṣà yìí ayéwáyé àwọn àfáà míì tó ń gbìyànjú ọkọ lè ké fúnra wọn nágbára ti sanwó tíṣà àwọn tíṣà ó sá lọ ni ẹni tá àfọlówó oṣù tani kó máa ṣiṣẹ́ ṣé yóò dúró yóò ní ìyàwó náà mọ òun náà ṣe bùkátà ṣùgbọ́n ẹni tẹ́ lè ṣe ìrànlọ́wọ́ yẹn ń bẹ́ńlẹ̀ sọ́dákọ́tù jàríyà ni ẹni tí ó máa lọ títí láéláé tí ò ní tán. gbogbo àwọn tá a bá fẹ́ gba owó èrè tí àwọn al-muhajiruna àti àwọn ansọ́rù tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún ànábì wa Muhammad lánàá sallallahu alaihi wasallam tó pé àwọn sàábì kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá orúkọ wọn ò parẹ́ orúkọ wọn kò parẹ́ orúkọ wọn exist dèní ṣé àwọn nìkan ni sàábì ń jẹ́ náà ṣùgbọ́n tó wọ́n ṣe nǹkan yẹn wọ́n gbìyànjú gan nípa ẹ̀ púpọ̀ gan lórúkọ wọn ò ṣe parẹ́. àwọn Abdurrahman ibn Auf rahimahullahu ta'ala ni àti wọn bẹ́ẹ̀ àwọn khalifa wọn lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam khalifa wa Abubakar Umar Uthman Ali bẹ́ẹ̀ radiyallahu anhum ajma'in gbogbo àwọn tá a sọ yìí ṣe bí ayé wọn bẹ́ẹ̀ pé orúkọ wọn pa lẹ́sẹ̀ wọn nìkan ní sàábé ń jọ náà ni kìí ṣe wọn nìkan ní sàábé ń jọ náà ní tá a sọ yìí náà làwọn náà ṣe ní ìsìlámù fi ṣẹ́kù ẹ jẹ́ káwọn náà gbìyànjú láti ṣe o ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe èrè táwọn ansọ́rù àwọn al-muhajirin tí wọ́n tẹ̀lé ànábì láti ìlú Mẹ́kà lọ Mọ̀dínà àti àwọn ansọ́rù èrè tí wọ́n ní jọ́nà ní Kùránì sọ fún wa ó rí bẹ́ẹ̀ lẹ́wọ̀n tí wọ́n tí wọ́n ti bá ṣe nǹkan tá a sọ ìnáwó náà ó rí kí ni Kùránì sọ. Bismillahirrahmanirrahim. inú Suratu Tawbah Quran 9 verse 100. والسابقون الأولون من المهاجرين والأنصار نعم
والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والسابقون الأولون من المهاجرين والأنصار àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ti gba wájú من المهاجرين nínú والأنصار àwọn almuhajirina àti àwọn ansar. Àwọn almuhajirina yẹn ni àwọn tí wọ́n tẹ̀lé ànábì láti ìlú Mákà dé ìlú Mádínà wàtí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n dé ìlú Mádínà ni wọ́n pàdé àwọn ansar ń bẹ. المهاجرين والأنصار Ìgbà tí wọ́n pàdé wọn ń bẹ àwọn náà wọ́n gba iṣẹ́ wọ́n dúró tà ànábì wọ́n ní ìsìlámù yóò gbọdọ̀ kú. Ọlọ́run gbogbo wọn bẹ́ẹ̀ làwọn tó yá sí pé wọ́n ti gba wájú lọ́dọ̀ àwọn Ọlọ́run tí a ti fún wọn ní sátífíkẹ́tì àlùjánnà látayé látara tí wọ́n ti ṣe yẹn من المهاجرين gbogbo tí wọ́n ní pátá ni wọ́n ná fún ànábì wa Muhammadu. صلى الله عليه وسلم. ẹlòmíì náà sàábì yẹn ó kó wọn dúkìá rẹ̀ fún ànábì ó wá sọ fún ànábì pé nítorí pé ìdí tó fi fà á ni wípé ànábì fẹ́ ṣe bùkátà kan nínú mọ́ṣáláṣí sàábì yẹn ò wá sílé Abdurrahman ibn Auf radiyallahu anhu رضي الله عنه. wọn wá sílé wọn rìnrìn àjò kó tó dé bùkátà ti yọjú gbogbo àwọn tó kù nílé ọwọ́ wọn kún púpọ̀ ní ìgbà tó máa dé wọn rí bùkátà yẹn yanjú ìgbà tó máa dé láwọn èèyàn wọn lọ bá ká bùkátà máa ṣẹlẹ̀ nígbà tẹ̀ sí ilé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ yanjú bùkátà báyìí 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 wọ́n wá sáré lọ bá Ànábì pé àwọn ti ṣe yìí Ànábì ní kí lẹ ṣe wọ́n ní bùkátà ẹ fẹ́ yanjú bùkátà nígbà tí ì sílé bùkátà náà ò wá yanjú ṣé wọn ò ní di ọmọ náà báyìí ẹ̀wọ̀n sàbí ẹ̀wọ̀n ọmọ tí ó lóríire. والسابقون الأولون من من المهاجرين والأنصار. wọ́n ṣe wọ́n ti di ọmọ náà báyìí kí làwọn ṣe alábìnrin òṣìṣẹ́ wọn náà èyí tẹ́ ti ṣe sẹ́yìn yẹn náà nǹkan kò sóni lọ́dọ̀ Ọlọ́run ẹ tún máa kọ̀ntínú láti máa ṣe náà ni. àwọn fún àwọn wá wò pé ìdájọ́ tó wọ́n ṣe fúnra wọn ni wípé gbogbo dúkìá àwọn kò fúnra Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. gbogbo àtàwọn náà bá ti ní di bùkátà àwọn náà máa bèèrè lọ́wọ́ rẹ̀ Ànábì wa Muhammad. والسابقون الأولون من المهاجرين والأنصار. mélòó nu wa ló ń ṣe tá a sọ yìí fàáfà àbí ìmáàmù mọ́ṣáláṣí àbí àfà lékiw mélòó nu wa ló lè ṣe tá a sọ kò sí àbíkẹ́ tí máa sọ fún àfà àkókò lọ kọ́ṣẹ́ láfọ Ọlọ́run tí ń ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn tí ń ṣàlàyé Ọlọ́run fún àwọn èèyàn tí ń ṣàlàyé Ànábì wa Muhammad fún àwọn èèyàn sallallahu alaihi wasallam. Ànábì wọn sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé wọn dúkìá mi n kò lè lọ nígbà tí mi náà bá ti nídìí láti bí àbùkátà nu lé ní wọn bá bèè lọ́wọ́ ni. torí náà gbogbo àwa tá a bá lè kọ́ ṣe wọn fún tá a sọ pé ká gbìyànjú láti ṣe yẹn láti lọ lé àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan wípé tíṣà mẹ́ta ni mo lágbára tíṣà mẹ́rin ni mo lágbára nǹkan yẹn ò ní kú láíláí lópin ìgbà tí àdéhùn bá ti wà ńlẹ̀ fún owó ẹni yẹn ó máa jẹ lọ títí láíláí. الأولون من المهاجرين والأنصار. owó èrè tọ́lọ́ fún àwọn al-muhajirun àti àwọn ansar tí wọ́n gba ìsìláàmù lọ́wọ́ Ànábì tí wọ́n dúró tì owó èrè tọ́lọ́ fún Ọlọ́run fún owó àwọn ẹni bẹ́ẹ̀ náà. والذين اتبعوهم بإحسان. Ọlọ́run ní àtàwọn tó já sí wípé wọ́n tẹ̀lé àwọn tàbíìnà àwọn tàbíìnà àwọn tàbíìnà tí wọ́n tẹ̀lé àwọn tí a sọ yìí pẹ̀lú dáadáa táwọn èèyàn náà ṣe ń jọ náà. رضي الله عنهم ورضوا عنه. dáadáa táwọn èèyàn náà ṣe ń jẹ́ náà fi tẹ̀lé wọn.
gbogbo èyí tẹ́ jẹ́ inú wa nínú Islam lọ́wọ́lọ́wọ́ báyìí àti wọ́n tó yá sí pé onígbàgbà àti ṣe ń tà sọ yìí ẹ̀yin náà bí dáadáa yẹn náà tẹ̀lé àwọn al-muhajiruna àtàwọn ansọ́rù Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ní radiyallahu anhum ìyọ́nú èmi Ọlọ́run kó máa bá gbogbo wọn. Ìdí tí ìyọ́nú èmi Ọlọ́run fi máa bá wọn ni pé wà radu anhu wọ́n yọ́nú sí nǹkan tèmi Ọlọ́run fẹ́. Tèmi Ọlọ́run sọ yẹn wọ́n yọ́nú sí. Gbogbo ẹni tó bá ti tẹ̀lé ń ta sọ yìí náà túmọ̀ sí pé òun náà yọ́nú sí tọ́lọ́run sọ nìyẹn. Ó yọ́nú sí tọ́lọ́run sọ nìyẹn. Wàrọ̀dù ánìhù. Ọlọ́run ní wọ́n yọ́nú sí tèmi Ọlọ́run fẹ́ pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìyẹn ni mo fi pè wọ́n lọ́mọ àlìjẹ́nnà. Ìyẹn mo fi fún wọn sábìtìkìtì àlìjẹ́nnà lẹ́kàáyé. Gbogbo ẹ̀yin náà táwọn sọ fún yín náà tẹ́yìn náà bá lè gbìyànjú bẹ́ẹ̀. Ẹ mọ̀ wípé àwọn ustaz àwọn olùkọ́ tí wọ́n kọ́ ọmọ yẹn lókè àti sálárì yín owó tẹ́ nágbára tó bá dọ́dọ̀ wọn. Kì í ṣe àwọn nìkan ni ó jẹ́ ìyàwó jẹ́ ń bẹ̀ ọmọ ó jẹ́ ń bẹ̀ ẹbí ó jẹ́ ń bẹ̀ gbogbo ìkọ̀ọ̀kan yẹn náà ló máa ṣàdúrà fún yín. Walladhina taba'uhum bi ihsanin radiyallahu anhum wa radu anhu. Gbogbo ìkọ̀ọ̀kan tá a sọ yẹn náà ni ó máa ṣàdúrà fún yín. Kádùá máa bá yín títí láéláé lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti jáwọ́ ń bẹ̀. Bàbá wa Mùsùlùmí Abíọ́lá tá a sọ pé wọ́n nílé ẹ̀kọ́ yẹn ní Abẹ́òkúta àìmọye gbogbo ọmọ ló jáde ń bẹ àwọn èèyàn yẹn wọ́n yìí ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ dì sí ṣé wọ́n àwọn kan ló ń sọ sálárì yẹn àwọn kan ló ń sọ sálárì fún àwọn olùkọ́ ń bẹ̀ tí wọ́n fi jókòó ti iṣẹ́ lọ́hùn yẹn. Ìjẹ̀bú wa yìí láti rí pé ó nágbára púpọ̀ lọ́dọ̀ yín Ìjẹ̀bú yìí náà ni. Ṣùgbọ́n tẹ́ lè ṣe fún wa òun náà ni pé àwọn ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí wọ́n dúró déédéé pẹ̀lú Ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ Ọlọ́run lóòótọ́ tí wọ́n kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ bèrè káàkiri ó wà káàkiri níjẹ̀bú yìí. Tó yá sí pé lè ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀ ní Madrasatul Ulum al-Arabiyya wal-Islamiyya Arabic Central Arabic and Islamic College nínú wọn ni tí wọ́n sì pé lè gbìyànjú láti ṣiṣẹ́ yẹn ń bẹ̀. Walladhina taba'uhum bi ihsanin. Ó dùn kí tó bá ti ṣe sẹ́yìn náà bá ti ṣe. Òun ládá tọ́lọ́run pèsè kalẹ̀ fún àwọn Ansar àtàwọn Muhajiruna àtàwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé wọn yìí náà lẹ́yìn náà gbà ó. Ọlọ́run ṣàbòsí ẹgbẹ̀rún ẹ̀. Waradu anhu. Ilé àdéhùn tọ́lọ́run wá ṣe fún wa. Wa'adda lahum jannatin tajri tahtiha al-anhar khalidina fiha abada. ذلك الفوز العظيم ذلك الفوز العظيم وعد لهم جنات تجري تحتها الأنهار. Ọlọ́run ní وعد لهم àti pèsè kalẹ̀ fún wa àṣeládéhùn kalẹ̀ fún wa apèsè kalẹ̀ fún wa aṣeládéhùn kalẹ̀ fún wa àwọn àwo ni àwọn tí wọ́n ń ṣe ń ta tí wọ́n tẹ̀lé ń ta sọ yìí. Jannati ọgbà ìdẹ̀ra Ọlọ́run kò sí èméjì la shakka fihi la rayba fihi kò sí èméjì fún wọn. Gbogbo wọn tó bá ti tẹ̀lé ń ta sọ yìí lóòótọ́ kò sí èméjì fún wọn náà kò sí èméjì fún wa. Ọgbà ìdẹ̀ra ni wọ́n sọ̀ kalẹ̀ sí. Tajiri tahtiha al-anhar. Ọlọ́run wá ròyìn ọgbà ìdẹ̀ra náà ní tajiri tahtaha al-anhar. Tí ń ṣàn lábẹ́ ọgbà ìdẹ̀ra náà àwọn akérèmọdò àwọn ìsì kéékèèké. Ọlá tí ń bẹnu ọgbà ìdẹ̀ra ó bù háyà gan ni o. Kò sí owó ọlá náà ní Nàìjíríà. Kò sí owó ọlá náà ní gbogbo world gbogbo ayé kò sí owó ọlá náà. Tahtaha al-anhar khalidina fiha. Ní ìtọ́jú sí pé nínú ìròyìn tó lọ́wọ́ fún àlùjànnà ní pé bí yẹn bá wà ní àlùjànnà bó o bá wọnú lẹ́sẹ̀kẹsẹ̀ pé nǹkan báyìí sì wù mí jẹ o. Wọ́n sì rí iwájú rẹ̀ tó máa gbóná. Tajiri tahtaha Ó máa gbé ikú. al-anhar khalidina Kò ní ìpò ń dáná òun lọ kíṣìnì òun lọ gbá kò sí yẹn bẹ́ẹ̀ kò sí lọ́jọ́ náà.
láwọn àwọn àǹfààní tá a máa jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ọmọ àlùjànnà ni wọ́n. khalidina fiha àbàdà ọlọ́run wọn máa bẹ́ẹ̀ gbére títí láéláé ni wọ́n máa bẹ́ẹ̀ ṣe àwọn pé Islam ti sọ fún ọlọ́run jẹ́ pé ó ti yé wa pé àwọn mùsùlùmí kan ní gbénu náà ó ní àwọn mùsùlùmí kan wà tó yá sí pé wọ́n wọ̀ náà kó tó wà àlùjànnà. àwọn tá à ń sọ yìí kò sí wọn ní fìrífìrí iná kankan. tahtaha al-anharu àlùjànnà dàrẹ́tì lọ́lọ́run náà wọ́n fi wọ́n sí. khalidina fiha ayọ̀ Kùránì ni o ọ̀rọ̀ ọlọ́run ni o ọ̀rọ̀ ọlọ́run ni o nínú àlùjànnà tààràtààrà láàfin wọ́n sí gbogbo ẹni ẹ̀yin olówó wa tẹ́ bá ti gbìyànjú pé ẹ fẹ́ ṣe owó ń ta sọ yìí. khalidina ẹni ilé àwọn ilé ẹ̀kọ́ tọ́lọ́run táwọn èèyàn ń kọ́ ẹ̀kọ́ ọlọ́run ń bẹ̀ tíṣà 3 4 5 ó lágbára máa san sálárì yẹn fún wọn ládéhùn sí wà pé títí láéláé kó máa jẹ́ tiwọn. gbogbo ẹni tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ààyè tọ́lọ́run fún wọn sí ọlọ́run sọ yẹn o. khalidina fiha abada. ó wá nígbà àlìkàrí lẹ́fọ́. zalikal fawzul azim zalikal fawzul azim. ọlọ́run ní ìyẹn ní èrè tó tóbi fún wa. zalikal Allahu fawzul Akbar. azim. ó ní ìyẹn ní èrè tó tóbi tá a fún wa. al-fawzul azim. èrè tó tóbi ní ẹ tá a jogún fún wọn. tó gbádùn rẹ̀. wọ́n olówó tó ń gbádùn ayé lọ́wọ́lọ́wọ́ báyìí. pẹ̀lú ẹni tó gbádùn àkìyámù pẹ̀lú tá a sọ yìí náà. pẹ̀lú máa ìgbìnà ọ̀rọ̀ tá a sọ yìí tó kí tọ́lọ́run ni. zalikal fawzul tọ́lọ́run ọba ni máa ìgbìnà rẹ̀. làfáà ọ̀jọ̀gbọ́n kan fi wá sọ pé hifzul mawaddati hifzul mawaddati tab'an laysa yuhsinuhu. yóò gbá àfáà yìí. hifzul mawaddati tab'an laysa yuhsinuhu illa karimun ala al-ihsani majibula illa karimun ala al-ihsani majibula. Àfààní hifzul mawaddati. hifzul mawaddati. ó ní gbìyànjú láti ṣọ́ dáadáa ìfẹ́ tá a sọ yìí o. hifzul mawaddati. because gbogbo ẹni tó bá ṣe ń tà sọ yìí nínú ẹ̀yin olówó wa àti ẹni tí wọ́n tọ́lọ̀ ń bò láṣìírí tó náà gbìyànjú láti ṣe bó jẹ́ tíṣà kan wọ́n náà gbìyànjú láti ṣe. hifzul mawaddati. dáadáa tó tóbi ní lọ́dọ̀ Ọlọ́run. hifzul mawaddati. ó wá ní gbìyànjú láti ṣọ́ dáadáa tá a sọ yìí láti ṣe fọ́lọ́run. tab'an laysa yuhsinuhu. ó ní tọ́bọ̀n ṣe kan ni o ṣe tó tóbi kan ni lọ́dọ̀ Ọlọ́run. laysa yuhsinuhu. laysa yuhsinuhu. kò sẹ́ni tó lè ṣe é. àfààní kò sẹ́ni tó lè ṣe dáadáa tá a sọ yẹn. laysa yuhsinuhu. Ọlọ́run tí ẹni tó lè ṣe dáadáa tá a wí. illa karimun ala al-ihsani majibula illa karimun ala al-ihsani majibula. ó ní ẹni tó ń wò kó lè ṣe àyàfi ní tíyásí kó bá jẹ́ aláàpọ́nlé lọ́dọ̀ Ọlọ́run. ala al-ihsani ó jẹ́ ẹni tó jásí pé ẹni yìí nínú kọ̀ọ̀rọ̀ nílé Ọlọ́run ẹni yìí ní gbangba ní. Láti ẹni yìí ní ìta gbangba nìkan ni tó jẹ́ ní àpẹẹrẹ ìta gbangba nìkan ni kò ní ṣe. ihsani majibula. ṣètò àná èṣù oníjó ṣe é pé èṣù ó kò sí lẹ́nu pé owó tó tó ìlú fẹ́ fi lọ san owó fọlọ́run. ihsani majibula illa karimun ala ihsani majibula. abá ní àyàfẹ́ tó yá sí pé ó jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ Ọlọ́run ní kọ̀ọ̀rọ̀ àti ní gbangba. ó jẹ́ ní ìlú lọ́dọ̀ Ọlọ́run ní kọ̀ọ̀rọ̀ àti ní gbangba. lòun wò kó lè ṣe alàlẹ́ ìsà tó wá dúró lórí ìṣe dáadáa yẹn majibula tí ń tú láṣẹ ara rẹ̀ pé òun gbọ́dọ̀ ṣe dáadáa. illa karimun ala ihsani majibula. ó lè tí wọ́n lè máa tú láṣẹ ara rẹ̀ pé dandan ni gbọ́dọ̀ ṣe dáadáa yìí dandan ní tàfà yìí sọ gbọ́dọ̀ ṣe. ó pẹ̀lú èyí tí wọ́n pé ń padà tún jèrè lọ́dọ̀ Ọlọ́run. illa ó pẹ̀lú èyí tí wọ́n pé Ọlọ́run kọ sínú fáìlì ni. ó pẹ̀lú èyí tí wọ́n pé Ọlọ́run ń padà wá rí lọ́dọ̀ Ọlọ́run àdá. ihsani majibula illa karimun ala ihsani majibula. ó lè láti sọ fún wa yìí dáadáa lára dáadáa tí yẹn ṣe
tí ó wà ní àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí ó jẹ́ ìláyé tí ó jẹ́ inú sàárè tó ti jẹ́ ìlànà kìámà. ẹ̀wọ̀n ọba wa látijọ́ lára dáadáa tọ́wọ́n ń ṣe tọ́lọ́run fi gbà fún wọn kí ni dáadáa náà wọ́n bá rí àfọ́ Ọlọ́run Illa karimu alálẹ̀ ihsani majibula. Illa karimu alal ihsani majibula. tó bá rí àfọ́ Ọlọ́run tó bá wọ̀lú wọn wọ́n wá gbà fọ́ Ọlọ́run yẹn lálejò. Illa karimu. àwọn oníṣẹ́ àfá o ó dá ń bẹ ní àbọ̀ ìṣàgùn àwọn àlùmọ̀ṣìkú ó ń bẹ ní wọn tó ṣe bẹ́ẹ̀. Illa karimu alálẹ̀ ihsani majibula. Illa karimu alal ihsani ó ń bẹ nínú àwọn tó yẹ kí majibula. wọ́n jẹ́lẹ́bọ tí wọ́n ṣe wù rẹ̀ tọ́lọ́ sì yọ ìmáàmù látara ọmọ tó bí látara dáadáa tó ṣe yẹn ní gbogbo ìlú Ọlọ́run sì yọ ìmáàmù látara nílé rẹ̀. Illa karimu wọ́n gbà fà sínú ilé tó bá gbà fà sínú ilé wọ́n máa bọ́ àfà yẹn ihsani wọ́n máa ṣe dáadáa sí i majibula. wọ́n máa fún jíjẹ wọ́n máa fún mímu gbogbo ihsani majibula. déèsì tí àfà yẹn ó bá lò nínú ìlú yẹn àwọn ni ó tẹ́kì àwọn. Illa karimu alal ihsani majibula. ẹ dákun kí ni ìyàtọ̀ kó o san sálárì tíṣà àti táwọn náà ṣe yẹn. Illa karimu alal ihsani majibula. Illa karimu alal ihsani majibula. ẹni tó bá ń túláàsì ara rẹ̀ láti máa ṣe dáadáa lálẹ́ máa rí ìwà yẹn lára rẹ̀ tó bá ń túláàsì rẹ̀ pé dandan gbọ́dọ̀ dáadáa àfi kí n make sure kó mi ṣe dáadáa nínú ẹbí gan tó bá make sure àfi kí n ṣe dáadáa ìlú máa dá o wọn láà máa rí àwọn ìṣe yẹn lára rẹ̀ kọ́lá wọlé àlùbáríkà ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. gbogbo owó àwa tá a ńlá níyàn bẹ́ẹ̀ láti ṣe àti gbogbo owó àwa tá a ti ń ṣe wú bẹ́ẹ̀ náà Ọlọ́run dákun má dá wa dúró Amina. máa bò wá láṣìírí láti máa rí ṣe lọ bẹ́ẹ̀. Amin. tó tó bá yẹ sẹ́yìn náà kò sí àní-àní ká má rí nínú àwọn olówó yẹn tó ti ń ṣe nǹkan yẹn ń kọ́ ọ̀rọ̀ àáfẹ́ eléyìí náà tún táwa jí ni gẹ́gẹ́ bí wọ Al-Qur'an tó sọ pé fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin kí ni ìyẹn tó máa jẹ́ ìtanijí fún wa kó máa jẹ́ ìtanijí fún wa ẹjẹ́ àgbìyànjú àwọn tá àti ìṣe ẹjẹ́ àgbìyànjú láti ṣe Ọlọ́run kún wa lọ́wọ́ Amina. yóò sì dúró tì wá Amin. albarka ànábì wa Muhammad Sallallahu alaihi subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillah.